ẹsẹ̀ wẹ̀lú màá níwájú àwọn àgbàlagbà lónìí ẹgbẹ́ yìí lọ́rin yọ. Allah. Tradition wa Al-Qur'ani ni. Tilawatu al-Qur'an khayru tijaratin. Àníkọ́ ọ̀gá Al-Qur'ani nínú kọ́ ọjọ́ mọ̀ lọ́rin kọ́ ọ̀gá Al-Qur'ani khayru tijara owó orí ló ṣe. Wàtájìrì yàhálù ala kulli tajiri. Kò sí kẹ́kẹ́ wọ́n sábà dùn ó. Àwọn oníkèlè wa ní no parking. Akramakumullah. No waiting. Tilawatu al-Qur'an. Kódà kò sí no loitering. Èèyàn sẹ́yìn sábà dùn ó mọ́mọ́. Khayru tijaratin. Gbogbo ọmọ Ìlọrin gbogbo àgbáyé lọ́mọ tá Al-Qur'ani la ní. Allah. Al-Qur'ani ló wo wa. Al-Qur'ani ní iyì wa. Al-Qur'ani làwọn baba la wa ní. Al-Qur'ani gbogbo àwọn ìyá Al-Qur'ani ìyá Ìlọrin kẹ ìyá Al-Qur'ani. Tilawatu al-Qur'an khayru tijaratin. Ẹ dábò gbogbo tíjọ́ ọmọ Ìlọrin yẹn ẹ̀sà alhamdulillah. Alhamdulillah. Ẹ wá dákun àfáà yìí wòyí. Ọbẹ̀ gbogbo tíjọ́ ọmọ Ìlọrin. Akramakumullah. Ìlọrin ò ní ìdíkà máa fi ṣe fáàrí ká tó máa fi kúlù mi mọ́. Tọ́. Àwọn ọmọ kéèké kan ń ṣerú bẹ́ẹ̀ tí ò sì dáa. Ìlọrin lẹ́ ń wò yí o ní yíbí ẹ̀yin ará Ìbàdàn ẹ̀sìn bára bá ní no àti bèkú o. Allah. Àwọn aróòdó wọ́n ṣe bẹ́ẹ̀ agára bá ní no àti bèkú o. Níbi wọ́n ti ṣeré yìí ní gbogbo ayé àti bèkú bá wọn. Allah. Ìtí wọ́n mọ̀ wá mà náà ni wọ́n mọ̀ wá mà kò ní ìdíkàsẹ̀ máa fi kúlù kàn pọ̀ tí. Tilawatu al-Qur'an khayru tijaratin wa tajiruhu ya'lu ala kulli tajir. Káàkó ṣe tiẹ̀ nílùú rẹ̀ wọ́n sì fi ọ̀wọ̀ lọrin fún lọrin kò ní ìdíkàwọ̀ ìdíkàsẹ̀ máa ń wí èṣù báwọn ti ń ṣe sí bẹ́ẹ̀ ọmọ èké ní í ṣe wọ́n. Masha Allah. Ọmọ èké ní í ṣe wọ́n o. Àwọn àlọ́ là fà gbogbo yín rárá o. Wọ́n bẹ nìkan. Wọ́n kọ̀ kàn wá láwọn níjọ́ tí yẹn bá ti rà pọ́nlé àìkú máa béèrè àbùkù mọ́. Allah. Níjọ́ wọn bá ti máa yè nǹkan fún yàn pé tó ní ká máa wí. Ọ̀gbọ́n bá. Bàbá. Tẹ́nàtì sọ fún láńlọ́ọ̀dù pé àwọn láńlọ́ọ̀dù wà ní. Láńlọ́ọ̀dù tó bá dé bí ọba sọ láàrin kò ní nílé pé ó ti dé kú. Tilawatu al-Qur'an khayru tijaratin wa tajiruhu ya'lu ala kulli tajirin. Ọmọ eke ló ṣe àfáà náà tó pósì rẹ̀ wá láwọn ìyá àlọ́rin ni nígbà tí ó fi yàn bí ìyá àlọ́rin ó ń tọ̀ sí ayé alẹ́ mo ní bọ̀ ọgbà ẹ jẹ́. Àwọn ìyá àlọ́rin ni ó ẹ wò wọ́n wo àwọn eléyìí ò ṣe wúkọ̀ ìwà àyà rẹ̀ dé kò borí kò sí kan. Àyàwó ti wúkọ̀. Ọmọ eke ti ṣe ọba àwọn ọ̀fẹ́lẹ́ àárọ̀ ọ̀fà àwọn àwọn tó lò jáàbò yìí kò tún wọn àtàyà àwọn ọ̀yọ́ lẹ̀ ó ti kú wa lọ ó ti kú wa báwọn. Tilawatu al-Qur'an khayru tijaratin. Ìlọrin kọ́ gbogbo ayé nígbà tí lu Al-Qur'an kódà kí wọ́n bá ké lọ́dọ̀ tí wọ́n bá ké nípò míì kódà kí wọ́n bá ké nípò míì Ìlọrin lọ kọ́ yàn bí yàn ti lọ Al-Qur'an ni. Tá a bá sì ní kúrọ́ àwa yìí kọ́ lápilẹ̀ rẹ̀ ọlẹ́ àwọn tó bí wa ni. Kéèyàn máa sì kó ma wọn kó wá sí láàgbọ́ kéèyàn ó ṣèyàwó kákó wá sí láàgbọ́ kéèyàn darí mọ́kà kákó wá sí láàgbọ́ kéèyàn ó sílé kákó wá sí láàgbọ́ ó kó àtàkù wá sí láàgbọ́ bẹ́ẹ̀ ló ń ṣe bá dé wá sí láàgbọ́ Ìlọrin Ọlọ́run ló kùn wá. Kò ní ìgbésẹ̀ yẹn kódà kí ẹsẹ̀ wa lónìí iṣẹ́ òní kọ́ iṣẹ́ àwọn àná ni o. Wa tajiruhu ya'lu ala kulli tajirin. Ní pọ̀ nìkan ẹ̀jẹ̀ àfà kí wọ́n mọ̀ pé àfà lọ yẹn ṣáájú fún wa. Sẹ́yìn tó wá gbọ́dọ̀ wí yóò máa. Sẹ́mi ẹ̀ bá débi tí àwọn àfà wà ní àgbẹ̀ tọ́lọ̀ tí tọ́lọ̀ ń gájà sí fún wa. Sóbì ni wọ́n tẹ̀ tó máa kúndùn mí pé ẹ̀yin Ọ̀ṣun ẹ̀rí bá kán ọ̀hún. Allah. Nígbà wọn bá ti gbìyànjú láfa àbá àgbà kí ló kù táwọn máa tún yà sí táwọn máa tún wá pé àwa làgbà yín. Allahu akbar. Ẹ̀dá gbogbo ẹ ti ń gbọ́ mi àdéhùn mi ẹ má ṣe bẹ́ẹ̀ má. Ẹ tún kàlù wa lákùnkùn bẹ́ẹ̀ má ṣẹ̀ṣẹ̀ tó ń wí. Tilawatu al-Qur'an. Nígbà láyé bàbá wọn bá Súlú ọba ìjẹta bá ṣe ṣe.
Na'am. bàbá ọba Zulu wa ń lọ wọ́n lọ ìlú náà wọ́n wá mú wọn wá gbà tòní bàbá tòní yìí náà ní kọ́lọ́ jẹ́ ní wọ́n gùn Àmín. wọ́n wá mú wọn lọ́wọ́ wọ́n wá débẹ̀ wọ́n pẹ́ tọ̀ láti pèsè wọ́n kírun àwọn bàbá rẹ̀ ní mo mú wọn mú mi lọ́wọ́. Ìmáàmù wá sì step down fún ìmáàmù wa pé ó kírun. Wọ́n ti tẹ́lá nù onídàákùn sọ ọmọ pé iṣẹ́ yìí ò ti parí síbẹ̀ o. تلاوة القرآن خير تجارة وتاجره يعلو على كل تاجر. Ẹ dákun kìnìún náà máa dùn èmi fa. Màá dé sí kìlọ̀ lẹ́nu ọba dédé ibi tí Ọlọ́run bá lóhùn mi dé. Ó dà nígbà táwọn kan kú lọrin ló ń kú lọrin táwọn kan wá pé Ìlọrin ló ń kú. Ẹ dákun ẹ ṣe sùúrù. Ìlọrin ló ń kú. Ìlọrin ló ṣe kínní. Ìlọrin owó lọ́sọ fún yín bóun la pààyàn. Kò sí. Àwa lọ́rin yẹn sá pààyàn náà. Ọlọ́run ló ṣèdájọ́ fún ẹni tí bá ń kú lọrin. Ìlọrin nígbà bá ẹni táwọn bàbá kò fi lé yín lẹ́nu ẹ wá ń wí nígbà táwọn bàbá kò sì fi lé yín lẹ́nu náà lẹ wí tọ́lọ́mọ̀ dá sí Ọlọ́run ní ọ̀sẹ̀ kò rí bẹ́ẹ̀. Àtàwọn bàbá wọn ṣẹ̀ṣẹ̀ wá jáde wọn máa dé Saheed Shittu ń bú wa ẹni kò ṣe táwọn wá ní kẹkẹ ẹgbẹ́ láwọn ní wọn gbèjà wọn. Nígbà ẹni ní táwọn bàbá wọn wí náà lọ́wọ́ dáhùn. Nígbà tẹ́ ẹ̀ka ọ̀pẹ́ nìkan ó kú Ìlọrin ló ń bú ọmọ nǹkan àwọn bàbá wọn rán yín àwọn bàbá sọ̀rọ̀ wọ́n fi ilẹ̀ fọ́lọ́hún lẹ́yìn tí kà gbé dénú bọ́mọ ọlọ́mọ bá ń bú wa àwọn tiwa náà ń búyàn bó ti fẹ́ mọ ní fi ń ṣe tí ń ṣe táwọn bàbá ní òòlù ọmọ ọlọ́mọ tí bá ń bú wa ìbílẹ̀ ọmọ èké ṣe àwọn tiwa náà ń búyàn lọ́nà tó gbé gbàdé lónìí nù. Àmọ́ àwọn kan máa lé ní pé Ìlọrin yẹn sábà yẹn ọ̀la Ìlọrin yẹn sábà yẹn. Ẹ má fi wá dẹ́rù gbàdúmì dá aṣọ wá di ìṣẹ́ àti ọmọ ènìyàn. Lẹ́bí lọ́ni wọn láti àwa náà ti ń lo ìmọ̀. Táwa tọ àwa àgbẹ̀ ìdí àwọn àgbàlagbà yìí là ń lo ìmọ̀ yìí. Ta ni wọ́n pa nù wa? Tẹ́ ẹ má ti tún wí báwọn nígbà lọ́ni ló kọjá nù. Táwọn àgbàlagbà bá ń bẹ lára rẹ̀ lọ́mọ lọ́rin tó kú olùtẹ̀ bá lẹ́mọ̀ láwọn àgbàlagbà lára rẹ̀. Bẹ́ẹ̀ni èyí tẹ́ bá rí nílùú yìí ti mú tí tó sì jẹ́ àfa àwọn àgbàlagbà kọ́ràn. Ní ti ta rẹ̀ nu. Nígbà tẹ́ ìkan máa gbà tẹ́lá láwọn ọmọ lọ́rin míì náà kan èyí tẹ́ bá rí tó ṣe dájú ẹ̀ àwọn àgbàlagbà kọ́ràn sẹ́nu ọ̀ràn rẹ̀ nu. Ìṣe àwọn àgbàlagbà la wá jẹ́ wọ́n wá súnmọ́ ẹnu rẹ̀ wọ́n rán ògógóró àti àwọn àgbàlagbà kọ́ èyí tẹ́ bá rí tó ṣe bá fi ń jẹ́ ta rẹ̀ nu. Láyọ̀ àwọn àgbàlagbà kọ́. Wọ́n bá ń lọ lè gba àpá àti wọ́n lọ lè gba alẹ́ lágọ̀ọ́ ọlọ́pàá. Fèsì àwọn àgbàlagbà kọ́ ránṣẹ́. Àwọn àgbàlagbà kọ́ lọ́ ránṣẹ́. Báwọn àgbàlagbà wọn bá ránṣẹ́, jẹ́jẹ́ làbá máa ṣe. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ làbá máa ṣe. Àbá máa gbá yẹn lẹ́nu ilé ìgbà àbá lẹ̀. Bọ́bá wa lọ wáyé bẹ́ẹ̀ báwọn kan wá saburú fún àfa àdọ́nà bẹ̀rù ìdájọ́ ọlọ́run sì máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdájọ́ ọlọ́run ṣẹlẹ̀. Kódà àfa àti ọmọ sọ pé etí sẹ́ fún yín. Àfa àwọn ànọ̀lẹ̀ gbogbo àwọn kódà gbogbo àwọn bàbá yóò mú láyọ̀ mẹ́nì wọ̀ nílé rí. Wọ́n nílé rí. Àwọn tí yóò mú bá sẹ́ mọ́ láì wọ́n mọ̀ pọ̀ pé bàbá òun. Àwọn ẹ̀kọ́ máa sọ pé àwọn ọkọ̀ dàdẹ́. Àwọn àdìbò àwọn ni. Tilawatuka al-Qur'an khayru tijarati wa tajiruhu ya'lu ala kulli tajirin. Ẹ̀dàpọ̀ yìí mọ̀ kàn fi jíṣẹ́ àwọn àgbàlagbà ní kọ́mọ jáǹfààní fún wa nkámilá ni. Àwọn ọ̀dọ́ ní sì ń ṣe àwọn kéékèèké àwọn ará yín tẹ̀lé ọ̀sẹ̀ búlọ́gà bí wọ́n ti pè. Kìí sábà àwọn afáàkọ́lọ́rọ̀ yàn wọ́n fi ìlú kan wé ní ìtàn máa bá jù yín lọ. Kí ló tún kù dáadé tí kò déyàn fẹ́ ṣe?
ìyá fẹ́ sọ wá sí tó tọ̀ lórí náà ní àfa wa ọ̀hún ló bá ti dúnyà bá ti wí bá àwọn ti tó. Èmi sì máa sọ inú tàn wàláhì Ọlọ́run ló ṣe lọ ní akẹ́yìndé gbẹ̀gbọ́n. Ẹ bá lọ wo ìtàn Ìsẹ́yìn ti kọ́ mọ́sálásí, wọ́n ti kọ́ mọ́sálásí ní Ìsẹ́yìn, Ìlọrin ètí ìdé. Wọ́n ti kọ́ mọ́sálásí lọ́yọ̀ọ́ lé, Ìlọrin ètí ìdé. Wọ́n ti ń kéwú ní Ìwó, Ìlọrin èdè. Wàláhì ẹ lọ wò tàn tó àbá ẹ̀pẹ́ ti ń bẹ́ pẹ́ Ìlọrin èdè. Ìlọrin kan sì lọrin ní akẹ́yìndé gbẹ̀gbọ́n. Ó sì fi ká máa kéwú lò.